At last, àṣírí tú o. Ọ̀kẹ́rẹ́ ti di wáyà ìdájọ́ ti dé o. Àṣírí ti tú o. Àṣírí ti tú o. Àṣírí mi èyí tó ti tú sẹ́ẹ̀. Ẹ gbọ́ bó ṣe tú lénìí. Ó mà ṣe o. First episode lélẹ̀. Second episode yóò jáde lọ́la. Àǹtí Ṣẹ̀rí ẹ bá mú ewu. Àǹtí Ṣẹ̀rí àǹtí Ṣẹ̀rí Fọlákẹ́ Adédoyin ẹ̀yin èèyàn tẹ́ wà l'Amẹ́ríkà ẹ bá mi yẹ̀ wò ẹ lè tẹ Fọlákẹ́ Adédoyin ẹ lè tẹ Ṣẹ̀rí Fọlákẹ́ Adédoyin wọ́n ní chọ́ọ̀chì Sẹ̀lẹ̀ ni wọ́n ń lọ ní Amẹ́ríkà àwọn èèyàn dáadáa sì ní Sẹ̀lẹ̀ ọmọlúàbí èèyàn ni wọ́n àwọn kì í ṣe ritualist bí àwọn kan mo ń try láti júwe wọn ní o àǹtí Ṣẹ̀rí Fọlákẹ́ Adédoyin ẹ máa gbà ẹ mọ bó ṣe ń lọ ẹ mọ ọjọ́ ọjà kankan bóyá lẹ mọ̀ yes ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé Oriyomi Hamzat lórúkọ tèmi o èmi ẹ ṣàkéwì ọ̀dẹ̀ tí ó kéwì tán tí ó gbàgbé orúkọ rẹ̀ àti ti bàbá rẹ̀ o tí èèyàn bá ń sọ nǹkan tó dáa tó bá ń sọ nǹkan tó lè dúró tì tó bá sọ̀rọ̀ tán fowókọ bàbá rẹ̀ lé tó ọ̀bá lálàjẹ́ bá ti borí orúkọ rẹ̀ o lè fàlàjẹ́ sí bí àwọn ọmọlúàbí èèyàn tí wọ́n ń pè ní pankẹ́rẹ́ ọ̀rọ̀ àwọn èèyàn lélẹ́yìn tí ìwọ bá ti wá kéwì tán tí o ò rí orúkọ rẹ̀ fi lé kódà kó jẹ́ àlàjẹ́ o lè fi àlàjẹ́ lé amọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń kéwì tí ń sọ̀rọ̀ lórí Facebook lórí YouTube lórí Instagram tí wọ́n á forúkọ tẹ́pẹ́ wọn lórúkọ wọn gẹ́gẹ́ wọ́n ń lo àlàjẹ́ kò sí tó burú ìdánimọ̀ lórúkọ wà fún tó bá ti sorúkọ rẹ tó bá ti dààmú tẹ́ tírẹ̀sẹ̀ pé wọ́n ni o ní problem but o ò lálàjẹ́ o ò lórúkọ ọkàn gbó bí ẹ̀rọ ọ̀lọ́gìtàn wá ọlọ ó mà ṣe o tó yá ayé ti bàjẹ́ o ayé ti bàjẹ́ o ṣe rí sọ èní inú ìbànújẹ́ mo ti ń ṣe inú mi ò dùn rárá mi ò expect irú eléyìí lè máa ṣẹlẹ̀ Buhari ò ṣe dáadáa Goodluck ò ṣe dáadáa àwọn ọlọ́pàá ò dáa àwọn civil defence ò dáa àwọn gẹ́gẹ́ dáa àwọn kò ṣe kíní kan Ọlọ́run ló mọ̀ ìgbà tá a tó bọ́nú ṣòro lórílẹ̀‐èdè Nàìjíríà Ọlọ́run ló mọ̀ ìgbà tá a tó bọ́nú ṣòro lórílẹ̀‐èdè Nàìjíríà Ọlọ́run ò fi wá sínú ṣòro àwa là ń kíra wá bọ́nú ṣòro lójoojúmọ́ ṣé imagine wípé àwọn fámílì Adédoyin wọ́n dẹ̀ lọ pé àwọn èèyàn kan jọ àwọn blogger àwọn akéwì àwọn olórin pé kí wọ́n lọ máa bà Oriyomi Hamzat lórúkọ jẹ́ nígbà tẹ́ ẹ̀ rí tẹ́ sọ nǹkan kan lẹ́sàásì ẹni kan make sure pé wọ́n lọ bà Oriyomi Hamzat lórúkọ jẹ́ ṣé YouTube lélẹ̀ Facebook kán lọ bà Oriyomi Hamzat lórúkọ jẹ́ kán make sure pé parọ́ mọ́ tó bá ti wá parọ́ mọ́ Oriyomi Hamzat wọ́n á wá rí pé ó máa reply àwọn tó parọ́ tó bá ti wá reply àwọn tó parọ́ ẹ parọ́ tó tóbi mọ́ tó lágbára tí lọ́yẹ̀ bá ti pọ̀ ó kò ní hesitate láti sue ẹni tó parọ́ yẹn tó bá ti wá sue ẹni tó parọ́ yẹn àwọn wà gbowó fún ẹni tí Oriyomi Hamzat ti sue yẹn wá wá jọ máa fà á ní court in the process náà bá ń fà á Oriyomi Hamzat ò ní lè concentrate lórí issue Timothy mọ́ ẹ get it wrong ó ti wrong Oriyomi Hamzat ò lè mi lè fall of this city ẹ bú mi náà àbẹ mo ṣe àwọn tó ń bú mi
mo rí blogger tó bú mi mo rẹ́ni tó là mọ́lẹ̀ tó dákọ̀ mi mo rẹ́ni tí ò dákọ̀ mi mo rẹ́ni tó pòwe tí mo mọ̀ pòwe jọ mí kódà kẹ́ ẹ dákọ̀ mi kẹ́ ẹ kìpọ̀ rí mi kẹ́ ẹ lémi lẹ́ ń bú èmi ò kí ń wo bí ibi tí mo bá ń lọ ní máa ń wo bọ́lọ́run ṣe dé mi nìyẹn. I never compromised a mission of this magnitude. Mi ò compromise rẹ̀ rí ibi tí mo bá ń lọ ni mo máa ń wò láyé mi bóyá rọ́ ni mo wá pa bóyá òótọ́ ni. Ẹ já gbọ́ conversation wọn nígbà tí wọ́n gbéṣẹ́ fúnra wọn. Ẹ já gbọ́ how far tí wọ́n ti lọ lórí kéèsì yìí. Kí ni content tí wọ́n ní kán máa lò gangan? Ẹ fún mi content yẹn. Ẹ jẹ́ gbọ́ ka content tí wọ́n ní kán máa lò. Wọ́n ní kán develop story yìí nínú ewì wọn tí wọ́n bá ké. Ọkùnrin kan bẹ́ẹ̀ lù yìí wọ́n pè ní pankẹ́rẹ́ ọ̀rọ̀. Màá fẹ́ tí ẹ tó bá mọ pankẹ́rẹ́ ọ̀rọ̀ ẹ bá mi sọ fún un wípé gbogbo tó ní kó lò láyé àti gbogbo tó bá ta rẹ̀ jáde wọn ò ní kàdánwò níwájú Ọlọ́run wọn ò sì ní kàn níwájú èèyàn. Wọ́n pe pankẹ́rẹ́ ọ̀rọ̀ wọ́n promise ẹ̀ ní millions of naira láti make sure pé wọ́n dì pẹ̀lú Oriyomi Hamzat wípé kí pankẹ́rẹ́ ọ̀rọ̀ kó bọ́ sí orí afẹ́fẹ́ kó máa kéwì. Ta ni pankẹ́rẹ́ ọ̀rọ̀? Ó máa ń kéwì lóríṣiríṣi láti tún ìlú ṣe láti tún àwùjọ wa ṣe. Wọ́n wá ní kó kéwì kó yin Adedoyin kó sì condemn Oriyomi Hamzat kó parọ́ mọ́ Oriyomi Hamzat káwọn wa máa fọ káyé èló lọ bóòní kí n ti ṣe. Wọ́n ní tá a bá ti parọ́ mọ́ àwọn fẹ́ weaken Oriyomi Hamzat. Ọ̀dà kí ni content lára content tí wọ́n send me. Autopsy is out. Shows that Timothy died of trauma on the night of 5th November 2021 after a series of sex with Miss Adesola, eating receptionist. Timothy was a perpetual drug user, even to the extent of using drug with injection. Besides the bed of late Timothy Adegoke at Hilton Hotel, Ile-Ife. Beside the bed of Timothy Adegoke at Hilton Hotel, Ile-Ife, Viagra sex drug, 10 milligram, Cialis 20 milligram sex drug, Amatem malaria drug, paracetamol were found. Gbogbo bí ẹ bá ti rí ẹ padà sọ. Ṣé ẹ mọ̀ pé ẹlẹ́fẹ́ ṣe kéèsì lẹ́yìn tá a bá ṣe kéèsì tán gbogbo tẹ́ ẹ bá yẹn ẹ pìrìsẹ́ǹtẹ̀ ẹ̀yin àtẹ́tẹ́ ẹ̀jọ́ débẹ̀tẹ́ ìjọba ẹ sọ. Timothy died of marathon sex with Adesola, the eating receptionist. The autopsy was conducted by 3 professors, 7 professionals, pathologists in the presence of Timothy's family and Hilton Hotel owners' representatives. It was discovered that Timothy died of trauma as a result of excess marathon sex. Autopsy report àwọn Adedoyin ilẹ̀ ń gbọ́ yẹn o tí wọ́n ní kán máa blow kán máa pariwo káàkiri. Ẹ tún parọ́ mú kú ọ̀hún. Ẹ tẹ̀ parọ́ ẹ wá lọ fabricate eléyìí ẹ wá ní kán máa spread it. Tó jẹ́ pé àtọ́jọ́ tèmi ó lò láyé àtọ́jọ́ tẹ́ lò láyé ó ti wà numbered. Á kúrò ọjọ́ kan. Ẹ tún mo sọ fún yín mo lẹ́ẹ̀ ti já sínú ẹ̀rẹ̀ ẹ tún yí mẹ́rẹ̀. Ẹ jẹ́ máa kà á lọ o. Àwọn information tẹ́nikẹ́ gbé jáde ni mo ń sọ yẹn o. Wọ́n ní Timothy came to Hilton Hotel because of sex with his girlfriend Adesola. Even other receptionists exchange duties whenever Adesola receptionist is not on duty to give chance to the Timothy. One Hamzat, a blogger, didn't you get it wrong? I'm not a blogger. One Hamzat, a blogger had said that his body was dismembered, but the police, the family of the deceased, Olugbade, and the member of their family and the autopsy report have confirmed that not a single part of the body was dismembered. Police ò tí bá sọ̀rọ̀ nípa autopsy. So, they say police ti bá sọ̀rọ̀ nípa autopsy. All right. The family of deceased Timothy were there when Timothy Adegoke body was exhumed. Ṣé bẹ́ẹ̀ ni wọ́n jùlẹ̀ ni èmi ni wọ́n wú ẹ̀yin ni wọ́n jùlẹ̀. So ṣé tí wọ́n jùlẹ̀ ni wọ́n exhumed. Ẹ ṣe hence the lie on ritualism. 4. Oriyomi was paid by a popular Ile-Ife king and others to tarnish the reputation of Dr. Adedoyin. Details later. Copy of autopsy later because the police may not like it.
It will be recalled that Timothy lodged illegally at Hilton Hotel Ile-Ife without paying 1 kobo to the Ile-Ife Hilton Stanbic IBTC account, but his girlfriend Adesola personal account. Adesola and other staff begged the manager to help her cover up because the hotel chairman must not know that money was not paid to Hilton account. Hence, they went to dump the lifeless body of Timothy along Ede Road on the 3rd day. Ebe na exhume ni se be Ede to na dump e. Ṣé be ṣe contradict ara yín. Tó bá yan sin anyway, ni wala ti anybody listen. Adesola never revealed that his boyfriend had died. The news was revealed by another receptionist on the 3rd day when the body had started smelling. Wọ́n wá ní ìgbà tí wọ́n kọ gbogbo yẹn tán. Wọ́n wá àwọn contact tán ní kẹ́lò nìyẹn o. Torí ẹ ti rí àwọn kan tí wọ́n ti lò ó. Èyí tí wọ́n lò àwọn fúnra wọn wá send ẹ̀ sí pankẹ́rẹ́ ọ̀rọ̀. Wípé àwọn kan ti ṣe o. Ìwọ náà ṣe tiẹ̀. Ṣùgbọ́n nínú àwọn tí wọ́n ṣe tí wọ́n send orúkọ wọn, bloggers méjì wà ńbẹ̀. Mi ìdẹ̀ ní júwe jù bẹ́ẹ̀ yẹn lọ. Ẹ̀yin èèyàn onílàákàyè ní ẹ lọ máa mọ̀ wọ́n. I will not mention names. But ìkan bẹ nínú wọn tí màá dárúkọ rẹ̀. Òun ló ṣe music tó dùn tẹ́ ń ṣépè fún yẹn. Ẹnìkan ní orí rẹ̀ ìdẹ́wà dùn ohun rẹ̀ dùn omi ewì ké dáadáa o ṣùgbọ́n next episode rẹ̀ ọ̀run ló ti lọ ṣe next album rẹ̀ àwọn èèyàn sọ bí tí àkókò bá ti tó àkókò ti tó nìyẹn. There is no space for wicked. Àkókò ti tó nìyẹn. Now wọ́n wá sọ pé tọ́pìkì tí kí wọ́n pe táìtù tí wọ́n fi bú mi tí wọ́n fi bà mí lórúkọ jẹ́ ni lórí irọ́. Wọ́n text gbogbo ẹ̀ sí ni o pé tọ́pìkì tẹ́ fi bú ni lórí irọ́. Now wọ́n wá pọ̀ orúkọ ẹ̀ pàǹkà ni o. Ó yà á bẹ́ẹ̀ ní àtẹ̀lẹ́. Wọ́n bá ti flag ẹ̀yin ẹ̀ máa lọ́ọ̀fù. Fọlákẹ́ Adédoyin. Ó gbàgbé pé òun àti pankẹ́rẹ́ ọ̀rọ̀ ti ní discussion years back. Tí wọ́n pe pankẹ́rẹ́ ọ̀rọ̀ tí wọ́n ní kó máa bọ̀ Adédoyin fẹ́ gbéṣẹ́ fún jíngù wọ́n ní kó máa bọ̀ nífẹ̀ẹ́ from Ondo pé but kó ní dẹ́mi pé òun ó sùn lọ́jọ́ kejì ni o. Wọ́n dẹ̀ júwe the same hotel tí wọ́n pa Timothy sí wọ́n dẹ̀ ní kó wá sunlẹ̀. Wọ́n wá bí pankẹ́rẹ́ ọ̀rọ̀ léèrè pé tó ní association tó belong sí association pẹ̀lú iṣẹ́ tó ṣe ó lòun sí association tó o bá ti wá ń bọ̀ make sure pé ò dágbére pé bí ló ń bọ̀ ò tó ráyè ọ̀fẹ́ ní fọ́rọ̀ o owó jíǹkù tó ń fẹ́ gbà jíǹkù wọn bá pa ọmọ lè lọ́lọ́ gbà ó ní ẹjọ́ ó ṣe díẹ̀ fún mi níbi máwọ̀rì a máa fún ẹ ní 5 million naira a single jingle 5 million naira pankẹ́rẹ́ ọ̀rọ̀ arábí mojú arábí ọ̀gbàbẹ̀ lọ òtò tí ń gbé sílẹ̀ mágànà kú ọ̀tọ̀ lẹ́nu tó kó bẹ̀ pankẹ́rẹ́ ọ̀rọ̀ náà bọ̀ wá sọ̀rọ̀ yóò sọ díìl tó ní pẹ̀lú ilé ìtura Adédoyin. Pankẹ́rẹ́ ọ̀rọ̀ wà mọ́ nígbà tó di ẹ̀yìn ọ̀sẹ̀ kan wọ́n pe pankẹ́rẹ́ ọ̀rọ̀ alfa ẹ̀ wà mọ́ ní àfikẹ́kẹ́ ló tún ń ṣe kí nípa ẹni tó dẹ̀ wà bá wọn ṣe o 8 million ní bàbá fún o fún jíǹkù kan bóòlù tí ẹ ó ṣe nà ní ó gbọ́ pé jíǹkù 5 million tí ò ní sáré lọ. Pankẹ́rẹ́ ọ̀rọ̀ wá ní tó bá fún yẹn 5 million ní wọ́n bá ti pààyàn lẹ́nu àwọn náà wọ́n kókó làpé yẹn mú kì í ṣe pé wọ́n fún ẹ̀ negotiation tí wọ́n ti sọ fún ọ pé wàá sun hòtẹ́ẹ̀lì mọ́jú láì tí ì dé that means pé tó o bá ti sun hòtẹ́ẹ̀lì yẹn mọ́jú ọjọ́ kejì negotiation tó ń ṣe irú tó ṣẹlẹ̀ sí Timothy náà ni. The question is èèyàn mélòó wọ́n tún na Senate America èèyàn mélòó ilẹ̀ mọ̀ tí wọ́n ti tàn wọlé bẹ́ẹ̀ yẹn tí wọ́n ti padà nù. Ẹ̀yin lẹ béèrè fún o ọ̀ya ẹja gbọ́ èwo ni ká kàn lọ gbọ́ mbẹ̀ ẹja gbọ́ negotiation ẹni tí Sherifat Fọlákẹ́ Adédoyin àbúrò Dr. Abdulrahman Adédoyin iṣẹ́ tó rán negotiation wọn ẹja gbọ́.
ọ̀dọ̀ àdìsọ́gbọ̀n fún àtìfọlákẹ́ Adédoyin. láti ọ̀dọ̀ àtìfọlákẹ́ Adédoyin. ẹ já sún ẹbí bẹ́ẹ̀. nílé yìí wọ́n fẹ́ kẹ́ bá wọn sọ̀rọ̀ ọdún. sọ́kọ̀sẹ̀ yóò kè. ọ̀dọ̀ àdìsọ́gbọ̀n fún àtìfọlákẹ́ Adédoyin. láti ọ̀dọ̀ àtìfọlákẹ́ Adédoyin. nílé yìí. ọ̀dà sọ. wọ́n fẹ́ kẹ́ bá wọn sọ̀rọ̀ fídíò kan àtàwọn ewì kankan ní. ọ̀dà. ìdí òdò ló máa jẹ́. ẹ jẹ́ kí n àwọn nǹkan tó ní pé ká sọ ń bẹ̀ ni kí n bá fi mọ̀ mú wá sí àwọn nǹkan tá a máa ṣe lórí ẹ̀ àwọn kan wọn náà fẹ́ ká ṣe. wọ́n bẹ̀bẹ̀ kan bí bọ̀bọ̀ yẹn padà ní bọ̀bọ̀ tó ń fa Ìbàdàn náà fẹ́ kan bí. kí náà ń pè yẹn kí ni orúkọ ẹ̀ náà. Oriyomi. ìrẹ́lú lòun tiẹ̀ ń jẹ́ tó wà ológun dúdú. ara Oriyomi àbí. náà fẹ́ kan bí kò tó lójú dúdú. ọ̀dà mo ti gbọ́. pàápàá ìbẹ̀rẹ̀ tí bá ti wo iye tó máa kọ́ọ̀sì. ó kẹ́ pè ní kékeré fún mi. kò sí wàhálà ọ̀dà sọ ẹ ṣeun. conversation wọn nìyẹn pẹ̀lú pankẹ́rẹ́ ọ̀rọ̀ ọmọlúàbí táyé rẹ̀ ò ní bàjẹ́ pankẹ́rẹ́ ọ̀rọ̀ wà rò pé ẹyin dáadáa ní màá yìí òdodo ní màá yìí sọ ó wá pè mí ó wá sọ àwọn ọ̀rọ̀ kan fún mi bọ́yọ̀ lálẹ́ ẹ̀gbọ́n yẹn nígbà táwa jọ sọ̀rọ̀ yẹn wá ní pé ṣé kò ń sọ fún mi ní tí àwọn tí ń ṣe tí mò ń ṣe òfin pọ̀ nìyẹn o mo ní wáì ó ní táwọn tí ń ṣe ó ní tó fi jẹ́ pé ó ní kí n wò ó ní lẹ́yìn àwọn tí ò sí Nàìjíríà tẹ́ wà labroad ó ní àwa mélòó la wà Nàìjíríà tá à ń pọ̀ sùn kéèsì yìí báyìí back to back àti pé èèyàn mélòó ni mo rí tó máa ń pọ̀ sùn kéèsì back to back pé torí ó ṣẹlẹ̀ aṣágbọ́dọ̀ get to the root of the matter mo ní èmi rò pé òun wọn láti ṣe nínú à ó ló wù wọn láti ṣe ó ní tó máa ń bà wọ́n lẹ́rù ni pé tí wọ́n bá bẹ̀rẹ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ yẹn ó ní wọ́n wá sponsor àwọn kan àwọn tó bá sponsor yẹn bí ó lè jẹ́ blogger ó lè jẹ́ akéwì ó lè jó lórin wọ́n wá máa bú ẹni tí ó gbé kéèsì yẹn lọ́wọ́ tí wọ́n bá bu dé stage kan tí ò bá gbọ́ bí mo ṣe ṣe bí pé mo gbọ́ yẹn ó ní wọ́n wá rọ irọ́ ńláńláńlá wọ́n máa gbèrè lórí wọ́n lè pé Oriyomi ṣe kìnnìkan báyìí rí Oriyomi ṣe kìnnìkan ṣe ẹ tí gbọ́ dídì nìkan tó ní bóyá ó ní mo ṣe kìnnìkan fún ìyàwó Kúnlé Sẹ́ni àbí nǹkan mo sá gbọ́njọ́ kan mo kàn just pass by ni o pé ọkùnrin ní voice yẹn mo sá ṣe bálabàlá wọ́n mọ̀ ṣe bálabàlá bíi bẹ́ẹ̀ tí ẹ̀rọ bí ẹni ayé ẹ̀ ti bàjẹ́ ó ní wọ́n sàrọ̀ irọ́ yẹn ó ní ìbàjẹ́ táwọn ìjọba rọrọ́ yẹn tó bá jùlẹ̀ gbùn báyìí ó ní wọ́n ti jẹ àìrojú sí ẹni tó gbé kọ́ọ̀sì ẹni ẹlẹ́ni lọ́wọ́ nìyẹn ó ní wọ́n lè gbọ́dọ̀ ìyàwó ẹlòmíì wọlé wọ́n lè gbọ́dọ̀ ọmọọṣẹ́ ẹlòmíì wọlé wọ́n lè gba anywhere ó ní kò síbi tí wọ́n lè gbà wọlé láti make sure pé wọ́n weaken ẹni yẹn ó ní plan wọn nìyẹn pé so ohun tí ò jẹ́ káwọn èèyàn pọ̀ nìyẹn èmi náà wá rí ìsìgbé òótọ́ ni kódà mo rẹ́ tó jẹ́ pé àwọn shows mi tẹ́lẹ̀ tá a jọ ń ṣe tó ti jẹ́ àwọn èèyàn mi tá a jọ máa ń sọ̀rọ̀ tó máa ń ṣe dáadáa tí wọ́n gbẹ́ gbà kéèsì bẹ̀rẹ̀ tí mo rí show rẹ̀ I was surprised for mi ò fèsì yẹn sọ yẹ kó bú mi sá so ẹ jẹ́ ká wo ní tó ṣẹlẹ̀ ẹ jẹ́ àtúngbọ́ ẹni tí wọ́n sponsor ẹ ti rí kìíní yẹn ó dàbí jáde ń jẹta mánà ẹ ti rórin yẹn ẹni tí wọ́n sponsor tó ẹ̀ ń gbọ́ orin rẹ̀ tó kọrin tó kéwì ẹ jẹ́ ń júwe rẹ̀ fún yín ó ń kọrin ó kéwì àwọn fúnra wọn Fọlákẹ́ Adédoyin ló sẹ́ǹdì ẹ̀ láti Amẹ́ríkà pé a ti gbéṣẹ́ fẹ́ eléyìí ti gbowó ó dẹ̀ ti ṣe ṣùgbọ́n afẹ́kọ̀ọ́ tún ṣe tiẹ̀ kó tún gbóná jẹ léyìí lọ afẹ́kọ̀ọ́ tún ṣe tiẹ̀ kó hìtì jẹ léyìí lọ wọn a máa pe olúwẹ̀ ooo láàlẹ́ àbí gan àbí wọ́n máa pe olúwẹ̀ ní Kọ́lá Olúkútán Adams ó sì bẹ̀rù Ọlọ́run wọ́n náà mọ̀ jáde láyé ọjọ́ kan ó sì bẹ̀rù títán kọ́ bẹ̀rù pé ọ̀tànjọ́ kan wọ́n fún ẹ lówó lórí pé wọ́n pa ọmọ ọlọ́mọ à ń béèrè fún justice ìwọ náà wá lọ tò síbi pé torí owó Kọ́lá Olúkútán Adams ọmọ principal àmàdáàlẹ́
Kọ́lá Olúkútán Adams ọmọ principal ọmọ láàrin presenter ní rédíò Kwara ọmọ Ìlọrin ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ Kọ́lá Olúkútán presenter ní rédíò Kwara ọmọ principal ọmọ láàrin ni ọmọ Ìlọrin ni àmọ́ ó dáadáa ewì tẹ́ ẹ gbọ́ yẹn tí wọ́n ń kọrin Olúwa ló mọ kọ̀ọ̀kan oníkálukú olóṣè gbogbo wa ń sẹnu yọ̀bọ̀ sí mi èmi ò bí ìrítí ẹ o ìdẹ̀bẹ̀ ẹja ṣùgbọ́n bẹ̀rù Ọlọ́run ó yẹ kí gbogbo wa jọ dúró lórí justice fọ́rọ̀ yìí ká dúró lórí justice pé Timothy Kọ́lá ń jà fún. I keep telling you I am not against Adedoyin. I am not against Adedoyin. I am telling you the fact. We are pursuing the case. Sefini, Adedoyin bá jàre kán túlẹ̀ kó máa lọ. Tó bá jẹ̀bi kán dájọ́ fún. Sọ́ńtàrí ẹgbọ́n tí mo kà lẹ́ẹ̀kẹ́tẹ́ ní kí wọ́n kọ wípé ọba kan o nífẹ̀ẹ́ o ó gbowó fẹ́ mi o èmi Oríyọmí Òkìkí ọmọ Musa mi ò tí ẹ̀ wáta láti ẹ̀ tí wọ́n sọ pé ó ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀ ní orí tí wọ́n rò. Ọ̀ya ẹ play orin tí Kọ́lá Olúkútán Adams ọmọ principal àmọ́ láàrin ẹ play rẹ̀ kẹ́kọ̀ọ́. Ọba Olúwa tẹ́ bá ti gbọ́ orin tẹ́ gbọ́ ewì yẹn Ọba Olúwa ló mọ kọ̀kọ̀ oníkálukú. Gbogbo wa máa Adedoyin gẹ́gẹ́ bí oníwà tútù. Gbogbo wa máa Adedoyin gẹ́gẹ́ bí oníwà tútù. Ohun tó balẹ̀ tó jẹ́ kọ́ kò lè bá wọn jẹ́. Ìdí àwọn ayédè ó tojú sú mi gidi gan. Àṣì ẹ̀bí tí ò pé rà kárọ̀ra máa wẹ̀ ìbá bá rìn nírònà. Àgbàlagbà kan ló dá mi lẹ́kọ̀ọ́ níjọ́sí. Ó ní Akọ́láwọlé mọ́ tẹ́tí àléébà ní jáyé, àfàtò ní jáyé, àtúrìtú ní jáyé, àṣírí sí ní jáyé. Ó láyé lohun Olúwa bá démọ̀lẹ̀ tí ó ṣèṣí láéláé. Ó ní kí la tún lè máa pè níṣẹ́ òfo tó ju ká mọ́ ilé ayé lọ. Àwa tá a lè sọ pàtó ọjọ́ tá a sùn tá a ní jímọ́ kí wà ńlá lé òfò. Aráyé burú jọjọ o. Ẹ̀wọ̀ ayé ìjẹ́ ti sún yẹn gan. Ìwọ tó ń ṣiṣẹ́ ẹbí lọ́wọ́ tó ń lé ayé lọ́wọ́ tó tún wá ní àwọn èèyàn tó ń lé ayé. Can you imagine? Fọ́nà rẹ̀ ló ń bú ni. Ẹ máa gbọ́ tẹ́ ẹ bá gbọ́ ìwì yìí tẹ́ gbọ́ bó ṣe wọlé ẹ rò pé orin làákà ilẹ̀ fẹ́ gbọ́. Mo gbọ́ mo kàn mọ́ lójú ni ṣùgbọ́n gbà tí mo rí pé tí Fọlákẹ́ Adédoyin sẹ́ndẹ̀ láti Amẹ́ríkà pé àwọn ti sanwó fẹ́lẹ́ yìí o ó ti ṣe o ṣùgbọ́n kí pankẹ́rẹ́ ọ̀rọ̀ ò tún bá wọn tún ṣe kó tún lè jẹ léyìí lọ o ìgbà yẹn mo tó wò pé kí ni wọ́n sanwó fún ọ náà kí ló ṣe tó o bá lẹ́bùn ewì Ọlọ́run ló fún ẹ tó o bá lẹ́bùn ọ̀rọ̀ Ọlọ́run ló fún ẹ gbogbo ẹ̀bùn téèyàn bá ní láyé Ọlọ́run ló máa fún yẹn kí ló dé tá a lò fọ́lọ́run tá a lò against wíṣọ Ọlọ́run kò sí iye tí wọ́n á fún ẹ tí ò ní tán bá ń fọwọ́ bẹ̀rẹ̀ díẹ̀ ká gbọ́ bí ewì. Lára òkú ẹ̀ omi tó ń sun lára ẹ̀ wọ́n ṣàyẹ̀wò ẹ̀ wọ́n fi múlẹ̀ bẹ́ẹ̀. Yàrá tó jọ́lọ́ òun nígbèsí oògùn tí wọ́n bá ń bẹ oògùn tó lágbára ni òun nìkan sì kúkú kọ́ ọlọ́jọ́ òun nìkan ló dé. Òótọ́ lẹni wọ́n jọ ṣe é jòṣìṣẹ́ ilé ìtura ṣùgbọ́n o ẹ̀yìn ọ̀rẹ́ yìí ẹni tó ní dúkìá lọ́ràn dé bá ìlọlọ́tẹ̀ bá yọ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Ìmọ̀ràn gbogbo èèyàn tá ẹjọ́ rẹ́rìn síra yín mọ́ fura sí wọn ìrà ọ̀fẹ́ kò pọ̀ kàdénú ọmọ aráyé lè níwà wọ́n sì burú jọjọ. Afọ́nufọ́ra sọ̀rọ̀sọ̀rọ̀ gorí rédíò gbowó tán ó wá ń sọ ohun tí ò tọ́ sí èèyàn pàtàkì. Dr. Ramon Adégòkè Atọ́bátẹ́lẹ̀ Adédoyin kúlò ògùn tá a fi bóbìnrin lò pọ̀ kọ́. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ikú tó ló pa Adédoyin ṣé ẹ mọ̀ pé ètò ikú tó pa Timothy ṣé ẹ mọ̀ pé mo ka text kan fún ilé ẹ̀kan kó tó di wípé mo play kìíní nígbà tí mo ṣe bẹ̀rẹ̀ content inú text tí mo kà yẹn òun náà ló náà ń deliver the same message ni wọ́n fún gbogbo àwọn tí wọ́n ránṣẹ́ kán lọ máa deliver ẹ ti wọ́ investigative journalist nínú mi ò jẹ́ nǹkan kan mi ò mọṣẹ́ àánú ni mo rí gbà stop disturbing yourself mo ti dig inú mata mo ti kọ́ ọ̀bọ mata ìdúgbẹ́ ṣe ń ṣe náà dandan ìlọ ẹ máa gbọ́ ewì tó náà ké the same content náà náà fẹ́ fún pankẹ́rẹ́ ọ̀rọ̀ the same content náà ni wọ́n fún gbogbo àwọn èèyàn
láti ba òkú ọ̀run lórúkọ jẹ́ ń gbọ́ wọ́n flag wa ẹ̀dá lọ́ọ̀fù bò wọ́n náà flag wa ẹ mọ́ flag mi mọ́ ọ̀yàgbà wọ́n flag àṣírí tó tún ìlágbára eléyìí kan fẹ́ẹ̀ ju ti àṣírí CCTV lọ jókòó ní problem ṣé wọ́n Adédoyin ní problem so ẹ wá mọ̀ gbọ́ ó ń sọ ikú tó pa ṣé ẹni tí wọ́n sọ yìí nínú kíní wọn yìí ṣé mọ̀ pé mo sọ fún pé wọ́n mú autopsy mi lọ bá wọn ọlọ́pàá l'Àbújá. God bless Tuji Disu. God bless Nigeria Police. God bless IG. God bless the IPO in charge of Adedoyin's case, in charge of Timothy's case. God bless you. May you never know sorrow in your life. Wọ́n mú autopsy mi lọ. Ṣé rí content tó wà nínú autopsy mi yẹn? Òun làwọn sì ń gbé káàkiri. Ṣé mọ̀ pé wọn ò declare tó wà ń bẹ̀ fún wa? Content tó wà ń bẹ̀ òun ni wọ́n gbé káàkiri, òun ni wọ́n sọ yìí. Ẹ gbọ́ o. Ọba Olúwa ló mọ kọ̀kọ̀ oníkálukú. Ọba Olúwa ló mọ kọ̀kọ̀ oníkálukú. Gbogbo wa máa d'Adedoyin gẹ́gẹ́ bí oníwà tútù. Gbogbo wa máa d'Adedoyin gẹ́gẹ́ bí oníwà tútù. Ohun tó balẹ̀ tó jẹ̀kọ́ kò lè bá wọn jẹ́. Ibi alórí ayédè ó tojú sú mi gidi gan. Àṣé ẹ̀fì tí ò pera kárọ̀ra máa wẹ̀ ìbá bá rìn nírònà. Àgbàlagbà kan ló dá mi lẹ́kọ̀ọ́ níjọ́sí. Ó ní akọ́láwọlé mọ́ tẹ́tí àléébà ní jáyé. Àfààtò ní jáyé. Àtúrìtú ní jáyé. Àṣírí ní jáyé. Ó láyé lohun olúwa bá démọ̀lẹ̀ tí ó ṣèṣí láéláé. Ó ní kí la tó lè máa pè níṣẹ́ òfo tó ju ká mọ́ ilé ayé lọ. Àwa tá a lè sọ pàtó ọjọ́ tá a sùn tá a ní jímọ́ kí wà ń là lé òfò. Aráyé burú jọjọ o. Ẹ sì dìtẹ̀ mẹ́ni tọ́lọ́run ò dìtẹ̀ mọ́. Ẹ pé bírí kó tó ẹ dìtẹ̀. Mẹ́ni tó lúwa ń ṣàánú lọ́wọ́lọ́wọ́. Ẹni tó ru ọlá àti ẹ̀wà látòdì ọ̀run. Olúwa ní dánilọ́lá, Olúwa ní ṣeni lólóríire. Ọ̀dẹ̀ tẹ́ ìdì máa tọ́ba tẹ́lẹ̀ yìí lójú mi. Ẹ má jẹ́ tàn yín kíní ọ̀hún pọ̀ jù. Adédoyin ò pààyàn bẹ́ẹ̀ ni ò fàdíyà. Ọ̀ràn tó dà ọ́ kọjá pólókọ lókì nílẹ̀ yìí. Ẹ wá gọdè nílé ìtura tó lúwọ bá jogún fún un. Èpè kọ́ o, kò sẹ́ni títí ẹ̀ náà ò ní bá. Ẹ má fojú wo bí èpè. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó ti ṣèwádìí. Bẹ́ẹ̀ni ó kú lóògùn tá a fi bóbìnrin lò pọ̀ kọ́ lọ́jọ́ tó dé. Ẹ̀rí eléyìí ń bẹ lára òkú ẹ̀. Omi tó ń sun lára ẹ̀. Wọ́n ṣàyẹ̀wò ẹ̀, wọ́n fi múlẹ̀ bẹ́ẹ̀. Yàrá tó jọ́lọ́ onígbèsì, oògùn tí wọ́n bá ń bẹ oògùn tó lágbára ni. Òun nìkan sì kúkú kọ́, ọlọ́jọ́ òun nìkan ló dé. Òótọ́ lẹni wọ́n jọ ṣe é jòṣìṣẹ́ ilé ìtura. Ṣùgbọ́n o, ẹ̀yìn ọ̀rẹ́ yìí, ẹni tó ní dúkìá lọ̀ràn dé bá. Ìlọlọ́tẹ̀ ń bá yọ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Ìmọ̀ràn gbogbo èèyàn tẹ́jọ́ rẹ̀yìn síra yín mọ́ fura sí wọn. Ìrà òfẹ́ kò kó ọkà dénú. Má jẹ́ pé èrè ọ̀pọ̀ jù. Gbogbo tí sọ ẹ ti ń rùn létí àwọn èèyàn. Ṣé ẹ ti gbọ́? Ẹni tí wọ́n kọ́kọ́ gbé owó fún lára àwọn mẹ́ta tí wọ́n send létẹ́ ni ẹ ṣe nìyẹn. Ọ̀yá, tó jẹ́ gbọ́ ọ̀kan mi gbọ́. Ẹ kúrò lórí ẹrù ẹlọ́kùnrin. Ewu wọn tó ṣe tẹ́lẹ̀ lélẹ̀ so wọ́n sẹ̀ǹdẹ̀ sí mi wọ́n ní kí n ṣe tó ju eléyìí lọ so that greens parọ́ ṣoríṣiríṣi so wọ́n ti sẹ́ndì gbogbo information ta sẹ́ndì sí mi òun ni mo sẹ́ndì sí yín sà ṣe gbọ́ sà. Ewu wọn tó ṣe tẹ́lẹ̀ lélẹ̀ so wọ́n sẹ̀ǹdẹ̀ sí mi wọ́n ní kí n ṣe tó ju eléyìí lọ so that greens parọ́ ṣoríṣiríṣi so wọ́n ti sẹ́ndì gbogbo information ta sẹ́ndì sí mi òun ni mo sẹ́ndì sí yín sà ṣe gbọ́ sà. Next one. Ẹ pẹ́ fún wa o. Àkàndé Pankẹ́rẹ́ ọ̀rọ̀ ló sọ̀rọ̀. Lẹ́yìn tí ọba tí wọ́n lẹ́yìn tí ẹni tí Sherifat Adedoyin Sherifat Fọlákẹ́ Adedoyin ẹni tó rán lẹ́yìn tó jíṣẹ́ tán ó wá sọ fún pé iye tó wọ́n gbà ní ìyẹn jù sí wọn pé wọ́n gba 1.5 million wọ́n bá Sherifat Adedoyin sọ ìyẹn wá sọ pé bóyá kò mọ iṣẹ́ táwọn fẹ́ kó ṣe owó yẹn kéré
ó wá ní pé ìyẹn wá ní èrò lórí owó fi kéwì tó ń ṣe ó wá ní pé kó má wọrí ìgbà tó ti wá sọ fún ìyàwó ní ok má wọrí for start ni gradually àmọ́ gba owó kí wọ́n mọ̀ bá sá padà so at the end of the day ìgbà tí yẹn ó wá send text sí ìyẹn wá lóun ti send ẹ̀ ṣẹ́rí fàtà Adédoyin lamẹ́ríkà pé wọ́n tí ì jí tí wọ́n bá jí wọ́n ó respond padà ìgbà tí wọ́n ẹ pẹ́ fún wa o. Àkànbí Pankẹ́rẹ́ ọ̀rọ̀ ló ń sọ̀rọ̀. Kí ló sọ? Àkànbí Pankẹ́rẹ́ ọ̀rọ̀ ló ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ sà, mo ti rí mẹ́sẹ̀gì mi fọwọ́ dẹ̀ sí mi. Ẹ mọ̀ ní pé kíṣẹ́ yẹn lè bá a dán dáadáa, àbẹ́ mọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ pé Oriyomi èèyàn ní ẹ mọ̀ pé ẹ gbọ́dọ̀ sọ ká parọ́ ọmọ dáadáa, àbẹ́ mọ̀. Ṣé mọ̀ pé tó bá parọ́ ọmọ dáadáa tá a tì í jí dáadáa tá a sọ àwọn tí ò ṣẹlẹ̀, á wà confused. Tó bá wà confused yẹn á lè gbé kéèsì yẹn dànù á wà nǹkan míì ṣe. Bẹ́ẹ̀ni iléèwé tó fi jinlẹ̀ ilẹ̀ Yorùbá sáwà á wà léèyàn burúkú nìyẹn. So tí àǹtí bá ti jí láti ilé òyìnbó máa pè wọn nípa wọn sọ̀rọ̀. Ṣé àwọn náà bọ̀ wá Nàìjíríà bí lórí ọ̀rọ̀ yìí? Wọ́n máa wà. Ọ̀dà 1.5 yóò ṣe kínní ó sì máa ju yín kínní lọ tó dájú máa ṣe àwọn project mi ò bẹ̀ ṣe àwọn kọ́fì yín ò bẹ̀rẹ̀. Ọ̀rọ̀ máa bí. Tó bá ti ní kò sọ̀rọ̀ mi kò sí wàhálà ti sọ fún wọn kán ṣe kíákíá ni o. Tó máa ti jí níbi 6 ìrọ̀lẹ́ ìjọba Amẹ́ríkà ò tí jí. Amẹ́ríkà ò tí jí báyìí ọ̀dà. Kò sí wàhálà. Ọlọ́run á gbàdúrà wa. Lọ́dà. Ìyá yín ló máa weak. Ìyá yín ló máa weak. Lè weak mi sókùn gbà mí. Àtúrígbọ́rẹ̀ o. Justice for Timothy. No compromise. Justice for Timothy. Wọ́n wá instigate àwọn ọlọ́pàá against mi. Ẹ̀yin ọlọ́pàá ẹ pẹ̀lú Oriyomi. Ẹ̀yin ọlọ́pàá ẹ ṣe kìíní kan. Wọ́n tún ti wá bẹ̀rẹ̀ sí náwó fáwọn pépà báyìí. Bẹ́ẹ̀ ti pé dáadé báyìí mo tún rí kan rọ̀ lẹ́yìn. Oriyomi ṣe kìíní kan. Ẹ máa flag wọn. Ẹ máa block wọn. Ẹ máa delete wọn. Ẹ máa report wọn. Ẹ máa listen sí wọn. Èyí péjọ òwòrán ọ̀tá ẹ̀ ó ti jẹ́ kí crowd ẹ̀ ò lè kàn sí. Ẹ máa já dànù. Ẹ máa yọ dànù. Ilẹ̀ yìí náà ti gbọ́ yìí o. Etí ilẹ̀ fi gbọ́ o. Àmọ́ tá a ṣe o lórí ipá dúró pé àwa justice. Dúró pé kí wọ́n pa Adedoyin. Sọ pé Adedoyin ṣẹ̀wá. Ìta ń béèrè ní justice. Justice ìdè ó sì wá ń han yín létí. Justice ti wá di tẹ̀ gbowó káàkiri kí wọ́n máa gbàyàn ló kọjẹ́. Tó o tẹ́ bá ti gbọ́ nǹkan kan tó ní ṣe pẹ̀lú Oriyomi pé kíníkan ṣe kíníkan Oriyomi ṣe kíníkan ẹ̀jẹ̀ àmọ́ bó ṣe ń lọ o kẹ́ẹ̀dẹ̀ máa wo ó tún jọra wọn o òṣèlú ti fẹ́ bẹ̀rẹ̀ àwọn olóṣèlú tí wọ́n mọ̀ pé àwọn ò ní rí Oriyomi rà tí wọ́n sì mọ stand Oriyomi tí wọ́n mọ grand Oriyomi tí wọ́n mọ tó lè ṣe wọ́n lè fẹ́ wò pé ẹ jẹ́ ká reduce love tó ní táwọn èèyàn ní sí ẹ jẹ́ ká dì pẹ̀lú ẹ̀ ń bì ẹ jẹ́ ká ṣe léyìí so that ibi tó bá ti ń bá tu ẹ̀ àárọ̀ náà gba ti yín lọ ìka ẹ̀ ní rọ́nà lọ o so ẹ̀yin èèyàn wa mo fọlọ́n bẹ̀ yín o ẹ já dúró déédéé àwọn nǹkan tá à ń expect lásọ yìí àárọ̀ yìí ìnárélé yìí mo ṣe àdúrà fún Pankẹ́rẹ́ ọ̀rọ̀ ayé rẹ̀ ò ní bàjẹ́ o ò ní dìdàkudà gbogbo tó o bá lò láyé ò ní fìnira lò gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé mi lórí show yìí gbogbo tẹ́ ẹ bá lò láyé ẹ̀ ní fìnira lò ọmọ yìí ò ní bọ́ há ní agbára Ọlọ́run àjọ rẹ́rìn àjọ dunnú nígbà tá a bá gba justice ni tí a bá gba justice a máa rántí Timothy láíláí ni tí a bá gba justice a ní gbàgbé àwọn ọlọ́pàá a máa celebrate wọn láíláí ni tí a bá gba justice a ní gbàgbé ẹ̀ka ètò ìdájọ́ a máa celebrate wọn láíláí ni justice for Timothy and nothing more justice for Timothy nothing more justice for Timothy that is what we stand for. Oriyomi Hamzat lórúkọ mi ẹ ṣé mo dúpẹ́ o mo tún bọ̀ lọ́la ó kù bí kíní yẹn kù mo há díẹ̀ díẹ̀ ni mo tún gbé bọ̀ lọ́la ẹ ṣeun justice for Timothy.